àjọ mọ́ra gẹ́gẹ́ bí ọ̀rẹ́ so lẹ́yìn tájọ mọ́ra so ló yẹ èmi àti ẹ̀dẹ̀ tí ìjọ fi sọ̀rọ̀ lónìí babaláwo ni òun ṣèṣe kù ló wá fi sọ pé òun nídìí orí. ta ló sọ bẹ́ẹ̀? ìyẹn babaláwo yẹn tí wọ́n bá ní lọ́dọ̀ pásítọ̀ ìlú lóun nídìí orí pé òun dẹ̀ nídìí ọkàn àtọwọ́ so pé bàbá ṣe lè gba òun gẹ̀ẹ́tì ẹ̀ pé òun máa san 200,000 naira ó dẹ̀ wá san 80,000 naira ó wá ní kàlùbọ̀ òun ṣe ń pẹ́tọ́ bàtà bá ti dé òun máa san 120 tí ó kù. so táná kówó yẹn fún? èmi gangan ni wọ́n kówó yẹn fún. ẹ̀yin lẹ promise wọn pé ẹlẹ́yàn ṣẹ́yìn léyàn tẹ́fẹ́ tàbí ẹ̀yìn orí yín lẹ fẹ́ gbé lọ fún wọn? mi ò ní èèyàn kankan tí mo fẹ́ tà tẹ́lẹ̀. ọ̀yá báwo lẹ ṣe wá rí èèyàn tẹ́ gbé fún babaláwo? so ìgbà tí mo promise wọn tán fún mi ó wà ní 80,000 naira ni mo wá gbé lọ bá bàbá Kristi bàbá Clement abẹ́lé ní ilé láàjọ pé ní 40,000 naira nígbà tó wá di ọjọ́ kejì ìkan nínú àwọn tájọ́ ń mutí tó jẹ́ ọ̀rẹ́ wa làwájọ lọ ní bàbá Kristi àtijọ́ sọ pẹ̀lú wọn tẹ́lẹ̀ nígbà tá a ti pín owó lálẹ́ so làwájọ mú lọ sí oko so ibẹ̀ láti pa láti gé orí ẹ̀ láti kó lọ fún bọ̀bọ̀ oko tó ń ṣe. sórí nìkan lẹ gé? àti ọkàn ẹ̀ àti ọwọ́ ẹ̀. kí lẹ fi pa? kí lẹ tó yọ? àdá lẹ fi pa. ìgbà tẹ́ ń pa yẹn kò ara ò fún yín pé bóyá èèyàn kan rí yín àbá àṣírí lè tù? ara fún yín. báwo lẹ ṣe wá báwo lọ ṣe rí yín mú? wọ́n pe nọ́mbà ti tèmi ni mo wá lọ bá wọn ní mo mi wá sílé mo dẹ̀ sọ wọn pé tí n bá délé màá pè wọn ìgbà tí mo dẹ̀ délé mo dẹ̀ pè wọn. ta ló pe nọ́mbà yẹn? ìkan nínú àwọn tó jọ ń gbélé. kí náà sọ pé ó ṣẹlẹ̀? wọ́n kàn sọ pé àwọn wá. ọmọ mi ni mo ṣe kí láyọ̀ ọmọ mi ni mo ṣe kí láyọ̀ ọmọ mi. ṣe bẹ́ẹ̀ ti gbọ́ àwọn tí wọ́n jọ kọ́wọ́ rìn ṣiṣẹ́ ọ̀hún pọ̀ ní ṣísẹ̀ntẹ̀lé láàmú mú wá ṣe rántí ó ní babaláwo promise òun ní 200,000 wọ́n ti san 80,000 owó iṣẹ́ wọn ń bẹ̀ àwọn méjì wọ́n ṣá ẹ má jà jáfẹ́ra lórí kinní ọ̀hún ẹja bọ́ sórí àwọn èyí tó kù. ọba lókè jẹ́ ó gba bí ò bá gbà àní àwí fún ìfẹ́ àfọ̀gbà ojú rẹ̀ bá rí kó fara mọ́. ẹ káalẹ́ ní ìlú Ẹ̀gbá mọlíṣàbí agbóǹgbò àkàlà ẹ kú déédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti ń wò mí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ẹ̀rọ aníyíkáyé Facebook gbogbo àkókò tẹ́ bá wà ní mo fi kí yín jákèjádò àgbáńlá ayé káàkiri gbogbo ibi tẹ́ ti ń wò wá gbogbo ẹ̀yin tó jẹ́ pé lórí yeyegbagedeasatv lórí YouTube lẹ ti ń wò wá káàkiri gbogbo àgbáyé gbogbo àkókò tẹ́ bá wà ńbẹ̀ òun ni mo máa fi kí yín àní mo kí ní gúúsù mo kí ní láàríwá mo kí ní ìlà tó ń ti wọ̀ oòrùn jákèjádò àgbáńlá ayé mo kí yín pé ẹ kú déédéé ìwòyí mo kí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè mi Nàìjíríà a kú ọwọ́ ẹ̀ àwa náà sì kú déédéé àsìkò yìí bóò ní ládùúgbò tí yín ṣe ò le jù èló ni wọ́n ń ta lọ́dọ̀ tí yín ẹni kíni epo ni àbí ọ̀wọ́n gbogbo epo òdọ́dọ̀ tí yín òdọ́dọ̀ tí wá o àbá má lè dórí ètò lónìí bí ò bá sí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn tán fún wa lépo wọn ní yèyé gbàgede àṣà iṣẹ́ yìí ò ṣe é má ṣe o à ń retí rẹ pásítọ̀ Lámídé Paul Ṣódíyà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín yẹ́ ẹ̀ ní mórí búṣọ ẹnu ẹ̀ ní ṣàwòrè lẹ́yìn gbèsè àfa Saidi Hamidu Adéọlá pé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣùgbà wa gbogbo ẹ̀yin èèyàn má jẹ́ èèyàn ó tẹ́ ẹgbẹ́ tẹ́ ẹ̀ bá ti rí èyí àṣà ẹ̀ máa béèrè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Splash FM tẹ́ pé ká má tiẹ̀ tí ì tán ni ká má ti gbé kinní ọ̀hún sórí ẹ̀rọ aníyíkáyé Facebook ni
ẹ ti máa comment ẹ wèrò ń bẹ̀ bìbà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yànkú lọ́lá Elédùmarè. Bọ́dún ṣe ń lọ a ò ní bọ́dún lọ lágbára Ọlọ́run. Àníwọ̀n ọba tó kù tọ́jú yóò fi parí tọmọtọmọ lájọ wọnú ọdún tuntun torí pé gbogbo ọmọ tákàrà bá kó wọnú epo báyìí ní kó padà. Ẹyin Lánàá Victor ẹ tún ń wò mí má ràn ojú rẹ mọ́ mi mọ́ o ojú rẹ ń dẹ́rù bà yẹn o. Gbogbo ọmọ tákàrà bá kó wọnú epo ní kó padà òwe Yorùbá ní kì í ṣọ̀fọ̀ àbẹ́wò ni kò sí àrànjú. Agbára lọ́wọ́ Elédùmarè. Aburú ò ní kàn yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ibi Ayé ń lọ. Ibi Ayé ń lọ lètò ní Splash 106.7 FM ní ìlú Abẹ́òkúta. Má dojú tì mí la létéńté sí bóṣùpá tí ń létéńté jọba lóde ọ̀run. Yèyé gbàgede àṣà yín rèé Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun. Èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòran mo mà tún sí létè ń bọ̀ sórí àpèrè ètò. Ìbàràpá ni mí ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó wá gbé dúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbé ní dájà tiwa. Lálẹ́ òní ibi àròkọ tì sí ló yẹ ká fàbọ̀ sí àmọ́ àní ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn nǹkan kan tún wọlé láàrin ọ̀sẹ̀ ní yàjóyàjó sì yẹ ká fi tó ẹ̀yin èèyàn wa létí. Àní mo ní ètò eléyìí Ibi Ayé ń lọ ó wà fún ìtanilólobó wípé ká fura pánsá ò fura pánsá jáná. Àjà òfura àjájì ó ń létí ò bá fura ó lè ní òkò lọ. Ẹjẹ́ á fura ẹjẹ́ á wà lójúfò ní gbogbo ìgbà. Má tẹ̀lé ọ̀rẹ́ kankan lọ síbì kankan lásìkò yìí tẹ́tí kò gbọ́ mi dáadáa. Ẹ farabalẹ̀ gbọ́ mi mo sọ fún yín pé ètò eléyìí ò sí fún ìdẹ́rùbà àmọ́ ká fi kọ́gbọ́n ni. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn kan tó dìrírí là ń pè ní rírí ayé Ibi Ayé ń lọ. Obìnrin tó sì ń sun rárá fọkùnrin akọ́ṣẹ́ ló ń ṣe o. Mo bẹ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ibi Ayé ń lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ Splash FM pátápátá ẹ dákun má tẹ̀lé ẹnikẹ́ni má tẹ̀lé èèyàn kankan rárá lọ sí ibi tó mọ̀ má lọ ṣe fàájì ọ̀ràn kankan nírú àsìkò yìí. Àsìkò yìí léwu púpọ̀ àsìkò yìí gbẹlẹgẹ́ gidi gan ni. This is a perilous time. Ọláníyì Victor ló yá mi léèbó ó ní má ṣe èbó mọ́. Perilous time kí n pè dáadáa perilous time. Ìgbà ewu la wà yìí ìgbà ewu gidi gan la wà yìí. Má lọ bì kankan láì dágbére. Ètò tún ṣẹlẹ̀ yìí tún kà màmá púpọ̀. Mo mú wá láti dẹ́rù bà ẹnikẹ́ni o àmọ́ mo mú wá ká fi kọ́gbọ́n ni torí a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ ara wa kọ́gbọ́n ọ̀rọ̀ lọ́rọ̀ náà là máa kọ́gbọ́n. Ọlọ́run wà á ní jẹ́ kí wọ́n káwọn èèyàn wá fi ọ̀rọ̀ tiwa náà kọ́gbọ́n. Ó sọ̀rọ̀ ọmọbìnrin kan ní ìjẹjọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó tí ń forí ṣánpọ́n láyé òde òní lórí ọ̀rọ̀ ogun ìyàwó damígbóná sọ́kọ lára ọkọ dáná sun ìyàwó damígbóná sọ́kọ lára ọkọ àti ìyàwó lura wọn pa lóríṣiríṣi tó ń ṣẹlẹ̀. A máa tẹ̀síwájú lórí ọjọ́ mẹ́jọ lórí èyí tá à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn. Àní eléyìí tó tún wọlé ní yàjóyàjó yìí tún lágbára púpọ̀ ni mo fi ní kò gbọ́dọ̀ di ọjọ́ mẹ́jọ ń tiẹ̀ ká mú yùn wá lónìí. Àwọn èèyàn kẹ́ tí wọ́n ní kí ni irú fídíò wo ni arábìnrin yẹn gbẹnulé níjẹ̀jọ tá a lè parí. Irú fídíò wo lọkọ rẹ̀ fi ránṣẹ́ sí mo mú dá wa lójú pé ó ṣeé ṣe kí ọmọbìnrin yẹn gan wá sórí ètò lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Àmọ́ pásítọ̀ ó dá ẹjẹ́ ń ṣe báyìí gbogbo ẹ̀yin olùṣọ́ àgùntàn pátápátá ibo ni ìfiniṣètùtù owó wà nínú Bíbélì bàbá bí ẹ pé ó sí ni. Àfáà Saheed Hamidu Àdìojú Ọlápé ibo ló wà nínú àlùkùránì pé bá a bá géni lórí tá a yọ ẹ̀dọ̀ tá a yọ ọkàn
a máa lówó ju Dangote lọ, a lówó ju Abíọ́lá lọ, a máa wá lówó ọ̀hún bíi ṣẹ̀kẹ̀rẹ̀. Ẹ dákun, ibo ló wà nínú Àlùkùránì? Ẹ lè sáré fi àtẹ̀jíṣẹ́ ìránṣẹ́ sí mi, á kà á jáde. Ojúbọ̀nà onífà Ẹ̀gbá, Olúwo àràbà òkè ọ̀nà Ẹ̀gbá, ẹ mọ̀ pé oyè ti kún oyè. Olúwo onífàdé àmọ̀lé Ògúndélé. Ẹ dákun, Odùfáwo ló sọ wípé bá a bá yọ ọkàn ẹ̀dá ẹgbẹ́ wa, tá a gé àtẹ́lẹwọ́ rẹ̀, tá a sì gé e lórí fẹ́ú, àwọn èèyàn mọ̀ dájú o. Ọláníyì Victor, December ní ń bọ̀ yìí, ó pẹ́ díẹ̀, ṣé o lè pa fúnra rẹ̀? Àwọn eléyìí náà dájú o, Ọlọ́run lè pa díẹ̀ fúnra òun, Ọlọ́run gbọ́yìn lè pa díẹ̀. Mi fi asọ́dún kọ́, ìlé mú ọ̀bẹ kí n du adìẹ ọdún lọ́rùn, wọ́n máa bá mi dùn ní. Kódà èmi ìgbádìẹ wálé bí n bá rówó rà gángbà mi, wọn ò bá mi, ẹni ó tà náà ni ó pa lọ́jà, torí wọn ò ní lè pa. Mo ti rẹ díẹ̀ kan bẹ́ẹ̀ tó yẹ pé láàrin ọdún gan kọjá, àwọn ọmọ mi ń béèrè pé mọ́mí gbà when are we going to kill him? Èbó sọ, ẹ má bínú. Ọláníyì Victor ní máa sọ Yorùbá ọ̀hún náà dáadáa. Ó dáa pé ìgbà wo láàkìlì adìẹ tá a rà yìí, nítorí pé mo gbedele tán àánú rẹ̀ ń ṣe mí ni, n ò lè pa á. Débi tí àwa máa sọ wípé ẹ̀dá bíi tiwa, ẹlẹ́mìí ẹlẹ́ran ara bíi tiwa. Gbogbo ẹ̀yin ará Owódé Ìdí Ìrókò, Ìbátẹ́fún máa ń Ìdósẹmọ, kábíyèsí ìlú Ìdósẹmọ, òpó tìlú Ìdósẹmọ, ẹ káalẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú ẹ̀rọ aníyìkáyé Facebook, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín, ẹ bá wa share rẹ̀, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn pàtàkì, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ọ̀tọ̀kùlúùlú, ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn aláṣẹ apàṣẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ á pín, ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ ó délé kó dóko kó dẹ́sẹ̀ kúkú. Bóyá bí ọwọ́ pálábá wọn ṣe ń ségi yìí, bóyá wọn ajẹ́ jáwọ́. Gbogbo etí tó ń gbọ́ mi ló lálẹ́ òní, ẹ ní rárìn rà tọmọtọmọ, ẹ ní rárìn sọnù. Ogun orele òdélé, oroko òdókó, wá toko òròkò dóko òrókò tó kò ní jẹ́ ìpín yín láti ìsinsìnyí lọ àti títí láéláé. Tẹ́lómi ò bá ṣàdúrà yóò ní eléyìí tó kù kọdún yìí ó parí, tọ́dún bá parí nǹkan àbábọ́ sínú ọdún tuntun ńkọ́. Láti ìsinsìnyí lọ àti títí láéláé, a ní rárìn rà tọmọtọmọ, wọn ò ní gbé apá o. Àwọn àdúrà kan wà tèmi máa ń ṣe, wọn ò ní kó bá mi, wọn ò ní kó bá yàn, wọn ò ní fi mí dààmú ayé. Ọlọ́run má fi mí dààmú ayé, mẹ́rin náà ni. Ọlọ́run má fi mí dààmú ayé, má fayé dààmú mi, má fà mí lẹ́ni tó máa dààmú mi lọ́wọ́, má jẹ́ kí mi náà ó dààmú ara mi. Kò sí bó ṣe lè di gágá tó bóyá wọn ò tètè jí nígbà mo fẹ́ bọ́ ta láàárọ̀, òun ò ráyè gbàdúrà. Àdúrà mẹ́rin yìí ó ṣe pàtàkì sí mi, ó ṣe iyebíye sí mi. Kí n tó jáde kúrò nínú ilé, òun ó ṣe é. Láníyì Victor, má rìn jìnnà. Kí n tó jáde kúrò nínú ilé, òun ó ṣe àdúrà yìí. Bí n bá dénú mọ́tò, òun ó ṣe é. Ọlọ́run má fi mí dààmú ayé, má fàyé dààmú mi, má fà mí lẹ́ni tí ó dààmú mi lọ́wọ́, má jẹ́ mi náà ó dààmú ara mi. Ẹni ó bá dààmú ara rẹ̀, ojú rẹ̀ ó rí tó. Ẹni Ọlọ́run bá fi dààmú ayé, ojú rẹ̀ ó rí tó. Ẹni Ọlọ́run bá fàyé dààmú ẹ, ojú rẹ̀ ó rí tó. Kọ́lọ́run jọ̀ọ́ kó má fi mẹ́rẹ̀ẹ̀rin ṣe dààmú wa. Ẹni Ọlọ́run bá wá fà lé àwọn tí wọ́n ó dààmú rẹ̀ lọ́wọ́, la ilaha illallah, yóò lálàṣe láyé. Ọlọ́run ò ní jẹ́ alálàṣe gbogbo etí tó ń gbọ́ mi. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin Ìdí Ìrókò sí agbègbè tí mo kàrún ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Àmọ́ ohun tó jẹ́ kàyéfì fún wa ni wípé ó ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti pẹ́. Ẹlòmíì lè sọ pé ẹni táwọn ò mọ̀ ńlá wọn jí gbé, ẹni táwọn ò mọ̀ táwọn jí gbé yìí ńlá wọn pa.
ṣe mọ̀ pé oríṣiríṣi ni tá a máa gbọ́ tẹ́lẹ̀ tá a máa mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò Ibi Ayé ń Lọ torí Ibi Ayé ń Lọ yìí gan èmi ò tiẹ̀ mọ̀ kò tiẹ̀ yé mi mọ́ rárá ni eléyìí tún kàárò lálẹ́ ọ̀rẹ́ minú wọn náà ń ṣe fàájì má dákun ọgbà olùgbọ́ mi ìwọ olólùfẹ́ mi ìwọ olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà ìwọ olólùfẹ́ lè ṣe Splash FM má ṣe fàájì ọ̀ràn kankan lọ́wọ́ yìí bẹ́nikẹ́ni bá pè ọ́ dágbére ńlé sọ fáwọn èèyàn rẹ pé lágbájá ló pè ọ́ jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n wà ọ́ sí má mú kíní àmupara tẹ́ mú un torí pé ó léwu tó o bá gbọ́ ètò tòní dáadáa á gbóhùn àwọn ọ̀daràn náà sílẹ̀ ẹ jẹ́ ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ní yìnyín kẹ́ni ṣèmí gbégun ẹni bá jó orí á máa yá tọkùn ni o èmi máa ń sọ ní gbogbo ìgbà pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn máa ń ṣiṣẹ́ takuntakun mo ríṣẹ́ tí wọ́n ṣe ni o bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣiṣẹ́ takuntakun alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ẹ̀ka alẹ́ ẹ̀kú iṣẹ́ ẹ̀kú akin ọmọ ṣe a máa jú yín ṣe o Abímbọ́lá Oyèyẹmí a máa júṣe fún yín láṣẹ Ìdùmarè wọ́n mú àwọn ọ̀daràn ọ̀hún wọ́n sì fojú wọn hàn dé nígbà tá a débẹ̀ àhín ṣe mí ọmọkùnrin ọ̀hún jẹ́wọ́ ó ń kà bòròbòrò yóò wí tẹnu rẹ̀ fún yín lálẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yìí Ọláníyì Victor já bẹ̀rẹ̀ kínní ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì torí pé ní ṣísẹ̀ntẹ̀lé ní ìpelepele là á kọ́lé ìpelepele là á káàsẹ̀ ní ìpelepele báyìí là á bùkèlè gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí lágbára lọ́wọ́ Elédùmarè ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé o orí yín ò ní gba ibi lágbára ọlọ́ Ibi Ayé ń Lọ lẹ́tò ẹ̀já wà lójúfò ẹ̀já kíyèsára this is a perilous time ìgbà ewu la wà yìí o Ọláníyì Victor rẹ́rìn nígbà mo ṣèbó mo lọ léèwé Abidi Mọ́kà àmọ́ sùkúù ni Ọláníyì Victor lọ a4 apuloka máa bọ̀ jí a mú nta fẹ́ múlẹ̀ yọ kọ̀ọ̀kan ká dókè lọ́hùn náà ká tó mu àbí kódà ó yá ọwọ́ rẹ̀ àmúlélẹ̀. ẹ sọ̀rọ̀ sókè. Ìdòwú Ẹ̀bẹ̀ ọmọlúwo ní. ọmọ Àjíbárẹ̀. state wo. Ogun state. ní area abo. area Ìláṣẹ. Ìláṣẹ ìlú wo la máa kàn ká tó dé Ìláṣẹ. Ìwúnbọ lọ́nà Yewa lọ́hùn. lọ́nà Ìdíròkò kí ló gbé yín dé ibi tí ẹ wà yìí kí ló gbé yín dé olúléeṣẹ́ ọlọ́pàá Eléwé Ẹ̀rọ lábẹ́òkúta bí. ẹ sọ̀rọ̀ sókè. murder case báwo ló ṣe ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀dọ̀ ọ̀gbẹ́ni kan tó ń pè ní Ìbòkù ni mo pàdé ní ọ̀dọ̀ pásítọ̀ Felix Ajadi so ní bí oṣù kan sẹ́yìn ṣá so lájọ mọ́ra gẹ́gẹ́ bí ọ̀rẹ́ so lẹ́yìn tájọ mọ́ra so lóye èmi àti ẹ̀dẹ̀jì jọ fi sọ̀rọ̀ lónìí babaláwo ni òun ṣèṣe kan ló wá fi sọ pé òun nídìí orí. ta ló sọ bẹ́ẹ̀. ìyẹn babaláwo yẹn tí mo pàdé lọ́dọ̀ pásítọ̀ ìlú lòun nídìí orí nípò òun dẹ̀ nídìí ọkàn àtọwọ́ so pé bàbá ṣe lè gba òun gẹ́ẹ̀tì ẹ̀ pé òun máa san 200,000 naira ó dẹ̀ máa san 80,000 naira ó wá ní kàlùbọ̀n ṣe ń pẹ́tọ́ bàtà bá ti dé òun máa san 120 tí ó gbìn. so táná kówó yẹn fún. èmi gangan ni wọ́n kówó yẹn fún. ẹ̀yin lẹ promise wọn pé ẹlẹ́yàn ṣẹ́yìn léèyàn tẹ́fẹ́ tàbí ẹ̀yìn orí yín lẹ́fẹ́ gbé lọ fún wọn. mi ò ní ẹ̀kọ́ kan tí mo fẹ́ tà tẹ́lẹ̀. ọ̀yà báwo lẹ ṣe wá rí èèyàn tẹ́ gbé fún babaláwo. so ìgbà tí mo promise wọn tán fún mi wà ní 80,000 naira ni mo wá gbé lọ bá bàbá Kristi bàbá Clement Abẹ́lé ní ilé láàjọ pé ní 40,000 naira ìgbà tó wá di ọjọ́ kejì ìkan nínú àwọn tájọ́ ń mutí tó jẹ́ ọ̀rẹ́ wa làwájọ lọ ní bàbá Kristi àtijọ́ sọ pẹ̀lú wọn tẹ́lẹ̀ nígbà tá a ti pín owó lálẹ́ so làwájọ mú lọ sí oko
so ibẹ̀ láti pa láti gé orí ẹ̀ láti kó lọ fún bọ̀bọ̀ boko tó ń ṣe. Sórí nìkan lẹ gé. Sórí nìkan lẹ gé. Àti ọkàn ẹ̀ àti ọwọ́ ẹ̀. Kí lẹ fi pa? Kí lẹ tó yọ? Àdá lẹ fi pa. Ìgbà tí ẹ̀ ń pa yẹn kò ara ò fún yín pé bóyá èèyàn kan rí yín àbá àṣírí lè tú. Ara fún yín. Báwo lẹ ṣe wá, báwo lọ ṣe rí yín mú? Wọ́n pe nọ́mbà ti tèmi ni mo wá lọ bá wọn ní mo mi wá sílé mo dẹ̀ sọ wọn pé tí n bá délé màá pè wọn. Ìgbà tí mo dẹ̀ délé mo dẹ̀ pè wọn. Ta ló pe nọ́mbà ẹ̀? Ìkan nínú àwọn tó jọ ń gbélé. Kí náà sọ pé ó ṣẹlẹ̀? Lọ́wọ́ wọn kàn sọ pé àwọn wá. ọmọ mi ni mo ṣe kí láyọ̀ ọmọ mi mo ṣe kí láyọ̀ ọmọ mi. Ṣé bẹ́ẹ̀ ti gbọ́ àwọn tí wọ́n jọ kọ́wọ̀ rìn ṣiṣẹ́ ọ̀hún pọ̀ ní ṣísẹ̀ntẹ̀lé láàmú mú wá. Ṣé rántí ó ní babaláwo promise òun ní 200,000 wọ́n ti san 80,000 owó iṣẹ́ wọn ń bẹ̀ àwọn méjì wọ́n ṣá ẹ má jà jáfẹ́ra lórí kinní ọ̀hún ẹ já bọ́ sórí àwọn èyí tó kù òun nìkan kọ́ ló ṣe wọ́n kọ́wọ́ rìn ṣiṣẹ́ ibi wọn ni. Àti kí tún ni? Àti ọkàn. Ẹsẹ̀ ńkọ́? Ẹsẹ̀ mi ò bẹ́sẹ̀ wà nù. Kò sí ẹsẹ̀ nínú list tí wọ́n fún yín. So ìgbà tó lè wá sọ̀rọ̀ ẹ ó wá ní nǹkan tó lè bẹ̀ ní pé òun á mọ bí òun sáré fẹ́ ṣe àwọn kan tí nǹkan ẹ lè fi wọlé pé òun sá ní ẹnìkan pé ẹnìyẹn ṣá tó máa ń mu iwájú lókùnkùn ẹ pé ó bí warapa ní sá máa ń ṣe ẹnìyẹn. Ok, àìsàn warapa ń ṣe ẹnìyẹn. Àìsàn warapa máa ń ṣe máa ń ṣubú lẹ̀. So ìgbà tó dẹ̀ adé ó fẹ́ mi lówó ìgbà tó fún mi lówó ó wá ní nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní òun ó fún mi ní 40,000. Ok. Ó wá ní nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní pé ẹni yẹn tóun bá ti rí wà mú wá sí oko lọ́dọ̀ mi ìgbà tó sì ń bọ̀ ó pè mí ó ní ẹ̀lò bàbá mo ní mo wà lóko èmi ò tẹ̀sí wá fọkàn sí pé bóyá ẹni yẹn gan ni mú bọ̀ bóyá yìí mo dé nìyẹn ṣáká máa fọ̀rọ̀ òun ṣá. Kẹ́yìn mọ ẹni yẹn rí? Ẹnìyẹn mi ò èmi pẹ̀lú ẹnìyẹn àjọ ṣùkú sí múra wa. Bọ̀tẹ́ tí ẹ mú wọn ni ẹ máa ń rí. Ṣé lóòótọ́ láìsàn yẹn ń ṣe? Àìsàn yẹn ń ṣe. Ẹ̀yà ìsọ̀rọ̀ sókè à ń gbọ́ yín. So ló sáàsì wá mú dé mo á rò pé ibi tí kìnìyàn láti ó tún máa mú gbogbo gidi gan ó máa mú ọtí ibi tí nǹkan láti ṣe tó wá ṣubú lulẹ̀ ká ń po tọ́ ká ń po gbogbo ẹlẹ́nu àbí ìgbà máa bọ̀rọ̀ ìgbà sáà ní Ẹ̀sùn sẹ́yìn. Ẹ̀sùn dúró síbẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ yín lọ. ìgbà láti rí pé ẹni tí ìgbà yìí ṣe náà kò sí ṣíṣe kò sáyé ṣe pẹ̀lú nǹkan tá a ti jọ sọ pẹ̀lú ẹlẹ́tẹ̀ẹ́lẹ̀ pátá ṣe aláyẹ pa. Ta ló paná ẹ̀ méjèèjì? Ta ló yọ àwọn nǹkan tó yọ? Èmi mo yọ ọwọ́ ẹ̀ àti ọkàn ẹ̀. Àdá lẹ fi pa àbí ìbà bí ẹjú lọ́rùn? Ẹjú ni àbí gé ọrùn ẹ̀? Ẹ dàdùbúlẹ̀ wá gé ọrùn ẹ̀. Ó ti dùbúlẹ̀ ọ̀rẹ́ di òun. Ok, kìíní yẹn ti mu, wárápá yẹn ti mu, ó ti sùn sílẹ̀, ẹ wá gé lọ́rùn. Ẹ ti níyàwó lé? Bẹ́ẹ̀ni. Ọmọ mélòó lẹ ti bí? Ọmọ mẹ́rin. Mẹ́rin. Ọmọ ọdún mélòó lọmọ yín tó dàgbà jù? Àwọn ọmọ mi ìdàgbà náà kan. Bí ọmọ ọdún mélòó? Àwọn ọmọ mi ní sí mí inú wa máa lọ bí ọmọ ọdún méjìlá tàbí bẹ́ẹ̀ lọ. Ọ̀bọ̀ ìgbà tí wọ́n bẹ̀ níṣẹ́ kí ló tẹ̀yìn òṣèmú kan sílẹ̀ náà àwọn ọmọ yín? Ẹ sọ̀rọ̀ sókè. Èṣù ni. Ẹ ní sùúrù. Ìgbà tí ẹ pa tán tí ẹ kó àwọn pàṣẹ tẹ̀fẹ́ kó yẹn ibi kílẹ̀ báwo lẹ ṣe wá ṣe ìtókù bọ́dì ìtókù ara tó kù. Ara tó kù wọ́n ní báwo náà ṣe ṣe ó mà ṣe o láì ṣe alápàtà ẹran láì ṣe alápàtà ẹyẹ wọ́n ń sọ kínní ọ̀hún ara mi sì ń kú gíọ̀gíọ̀ wọ́n ń sọ kínní ọ̀hún ara sì ń ṣe mí bákan. Olóhùn lòun ọ̀tọ̀ lẹ́ni ó pa
wọ́n tán ni o toró máa ń mutí gan ó sì tún ní àrùn tí wọ́n sọ yẹn tó bá ti mutí tán nígbà míì tó mú yóò bìnà kù kíní wọn ó bẹ̀ wò nígbà tí wọ́n tán tí wọ́n rọ́ lọ́tí yóò tán bámú bóyá ọtí ní ń pa ni bóyá kíní òun ló bẹ̀ wò wọ́n ní kò lè yíra padà mọ́ wọ́n gbé wọnú gbó lọ wọ́n kú sí wẹ́wẹ́ ẹ má gbàgbé pé babaláwo ló lóun nílò ọwọ́ orí àti ọkàn ẹ jẹ́ a máa bá kíní ọ̀hún bọ̀. ìgbà tí ẹ pa tán tí ẹ kó àwọn páàtì tẹ́fẹ́ kó yẹn ibi kílẹ̀ báwo lẹ ṣe wá ṣe ìtókù bọ́dì ìtókù ara tó kù. bọ́ọ̀lì tó kù àárín bọ́ọ̀lì. ẹ rì mọ́lẹ̀ níbo lẹ rì mọ́lẹ̀ sí. inú oko mìíràn. kí lẹ fi ṣe ẹgbẹ́ mú ọkọ lọ sóko tẹ́fi wálẹ̀ ní. akọ wà lóko. ṣe àwọn ọlọ́pàá ẹ jíjú ibi tí ẹ rí bọ́dì tó kù bọ́lẹ̀ ẹ sọ fáwọn ọlọ́pàá. bẹ́ẹ̀ni. ẹ ti bímọ. bẹ́ẹ̀ni. ọmọ mélòó lẹ ti bí. ọmọ mẹ́ta ọmọ ọdún mélòó ni. 30 years. 30 kí ló tẹ̀ ṣe mú kan náà àwọn ọmọ yín kò sí kankan. ẹni sùn ṣé ẹ ti jọ boko tẹjọ tó sọ fún yín pé òun nídìí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó ti mọ̀ pé tí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ló fi bá yín. mi ò ṣe irú nǹkan bẹ́ẹ̀ rí nílé ayé mi. báwo ló ṣe wá mọ̀ pé ọ̀dọ̀ tí ń lọ ẹ kóun wá láti béèrè irú nǹkan bẹ́ẹ̀. mi ò ṣe irú nǹkan bẹ́ẹ̀ láyé mi lè mọ nǹkan ní ìparú nǹkan bẹ́ẹ̀. báwo ló ṣe wá mọ̀ pọ̀dọ̀ tiẹ̀ ló yẹ kóun wá. mi ò tiẹ̀ mọ anything nípa irú nǹkan bẹ́ẹ̀ rí láyé mi. ṣé ó ti wá fún yín lówó tó kù báyìí. rárá mo ti sọ ṣáájú tẹ́lẹ̀ pé kò tí fún ó ní ká gbà ló fi dé ń pa débẹ̀ àrí kò ti sá lọ láàfin ní tàbá dọ́dọ̀ pásítọ̀ tí mo ti. ṣé wọ́n ti ta ló pè é pé wọ́n ti mú yín kó tó di bóun sá lọ. mi ò mọ̀ bó ṣe gbọ́ bọ̀ ìgbà tá a máa fi délé pẹ̀lú àwọn ọlọ́pàá àrí ń pé bóyá ó ti ti gbogbo ilẹ̀kùn dé ọ́fíìsì. ọjọ́ kejì ló ní ìṣẹ̀lẹ̀ kó di pé ọlọ́pàá mú yín. ó ti pẹ́ ọjọ́ kẹfà. ọjọ́ kẹfà ìṣẹ̀lẹ̀. ọlọ́pàá tó wà. ọjọ́ kẹwàá ni ilẹ̀ gba ẹni yẹn so ọjọ́ kẹfà sí ọjọ́ kẹwàá ó jẹ́ on the 16. that will be on the 15 16. okay. ẹ ra sà. ẹ dúró dáadáa bàbá. ẹ dúró dáadáa kí lorúkọ yín ẹ sọ̀rọ̀ sókè o. orúkọ mi ni Pastor Felix Ajadi Ọmọsùn. Pastor Felix Ajadi Ọmọsùn. ọmọ ọdún mélòó ni. 55 years. 55 years. oríjọ wo lẹwà sẹ́yìn ni adarí ìjọ ni àbí. ìjọ wo ni. Palace of Promotion. ń bò ló wà. ó wà lówó dédé o. ìlú wo ọmọlú wo ni. ọmọ Ìfọ̀yín Tẹ̀dó ni. Ìfọ̀yín Tẹ̀dó ní Ogun State yìí náà ni. ní ọ̀dà ìbílẹ̀ Bókíá local government. Bókíá. ẹ ti níyàwó ẹ ti bímọ ọmọ mélòó lẹ ti bí. ọmọ márùn. báwo ni ìṣẹ̀lẹ̀ tó gbé yín dé iléwó ẹran ní iléeṣẹ́ ọlọ́pàá l'Abẹ́òkúta báwo ló ṣe ṣẹlẹ̀. ẹ sọ̀rọ̀ sókè. ẹ ṣeun sà gbogbo wa ní rògbòn àkóbá. bọ́ọ̀ì tí wọ́n ń pè yín ìgbà tí mo lásẹ̀ǹt orí mi fọ́. bọ́ọ̀ì wo. bọ́ọ̀ì tí Habib tí wọ́n sọ kó ràn wọ́n ṣe. gbogbo àbí. ìgbà tí mo lásẹ̀ǹt orí mi fọ́ tí mi lè dìde wọ́n á mọ̀ ó fún mi lágbo kan gbà yẹn torí mi lè dìde ṣe yíyẹ ó fún mi lágbo kan gbà yẹn. ẹ bá mi gbé fún mi kàdúró síbẹ̀ mo fẹ́ sọ. mo ṣe kí làyàn mọ́ mi ṣe ń gbọ́ ẹ dákun iṣẹ́ wo ni iṣẹ́ kí ni òkùnkùn gbọ́dọ̀ ní pẹ̀lú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ kan páìtọ̀ náà o báwo ló ṣe kan páìtọ̀ ọlánì Victor díẹ̀díẹ̀ báwo ló ṣe kan páìtọ̀ ni babaláwo tí wọ́n ń sọ ń pa rẹ̀ tó bẹ̀ wọ́n iṣẹ́ bú yìí ọ̀rẹ́ páìtọ̀ ni páìtọ̀ kàn sọ mí lọ́rọ̀ ni báwo la ṣe mọ̀ pọ̀ rẹ̀ páìtọ̀ ni páìtọ̀ nígbà tóun ní ásídẹ́ǹtì torí òun là tóun ò lẹ̀ sí òun yẹ̀ òun ò lẹ̀ ó wá gbé àgbo wá fóun babaláwo òun ló tọ́jú ẹ dákun babaláwo tọ́jú páìtọ̀ bó ń bíbélì wà o bó lọ síbítù ilé ìwòsàn ìjọba ń wà gbogbo ẹ̀yin ará àpòkí ẹ̀ mà kalẹ̀ o ẹ̀yin ará àbátẹ́ fún ìdí ìrókò ẹ̀ka alẹ́ o Ìláṣẹ ní ìṣẹ̀lẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ ní ìdí ìrókò ní ọ̀ndà Ìpòkíà local government ìpínlẹ̀ Ògùn tí à ń bì náà ni ẹ máa bá wa bọ̀. so wọ́n á jọ pàdé pẹ̀lú ebè lọ́dọ̀ ọjọ́ ìbálẹ̀ jíjọ pàdé àdẹ̀jọ ṣeré nírọ̀lẹ́ join bọ́yẹn wá sọ fún ebè pé òun fẹ́ lọ mu ẹmu ní Adélékè mo lè mi kì í mẹ́mu
láti ọjọ́ tí wọ́n ti jọ kúrò lọ́dọ̀ mi bí oṣù méjì mi ò rí àyìn kankan náà méjèèjì. Sátọ̀dé tó kọjá yìí ni mo wà ń lé nírọ̀lẹ́ ní bọ́ọ̀ kan àdúgbò wa náà bẹ̀rẹ̀ lójú ọlọ́pàá ní dp òfẹ́rí ńlẹ̀ lọ. Ìgbà tí mo débẹ̀ alias náà ń pe bọ́ọ̀ yẹn mi ò mọ bẹ́ẹ̀ àbí bàbá mi máa ń lè ní ìmọ̀ sí. Wọ́n á bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé ṣé mo mọ boko àbí mo ní ìrìn tí ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ẹ̀ṣẹ̀ wá sọ mi pé níjọ́ kejì wọ́n á sọ mi pé àbí ìwà àwọn ní mo mọ àbí wọ́n ní kí ló pa ọmọ ní. Ìgbà tí mo sì báyìí ni ó ṣẹlẹ̀. Wọ́n ní ṣé mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ mo ní mi gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n bá pè é bọ́ ìjáde ó ní lóòótọ́ ọ̀dọ̀ mi ló ń ti bá a pàdé àwọn sì jọ kó lọ́dọ̀ mi àdẹ̀dẹ̀ lọ mú ọtí. Bọ́ lóhùn yẹn mo ṣáà ń gbọ́ pé wọ́n náà pààyàn ò ní station yẹn ò jẹ́ kí n mọ bó ṣe ń lọ mo ṣáà gbọ́ pé wọ́n náà pààyàn wọ́n sá pààyàn bọ̀ ìgbà tí wọ́n gbé adé bíi níjẹta tí wọ́n á béèrè lọ́wọ́ ebẹ̀ débẹ̀ yẹn ìyá sọ pé lẹ́yìn ọ̀sẹ̀ kejì táwọn kó lọ́dọ̀ mi ní bọ́ yẹn pe òun pé káwọn lọ bá òun wó rí àtọ́ka àti ẹ̀pá wa pé ó dẹ̀ ní káwọn máa fún òun ní 200,000 wọ́n dẹ̀ ti fún òun ní 80,000 báwọn dẹ̀ ti pa àwọn dẹ̀ ti gbé orí fún àwọn ti gbórí àti ọwọ́ fún ó dẹ̀ sójú àwọn complainants ní kí ló fà yẹn ló fi jẹ́ pé bí ìmọ̀ ẹ̀sẹ̀ gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. ṣé nǹkan tí ẹ mọ̀ nìyẹn? Nǹkan tí mo mọ̀ báyìí. Báwo ni ibo lè yẹn yín mọ̀ pé boko wà báyìí? Mi ìmọ̀ tó wà ó kọ́dà mi ì gbọ́ nǹkan títí tí mo fi di èrò station mi ìmọ̀ bí tó wà ó Ọlọ́run nìkan. Ibo lẹ mọ̀ tí ṣé ẹ mọ ilé tó ń gbé? Mi tẹ̀dé lè rí. ṣùgbọ́n ẹ mọ́ fìsì ẹ̀. Lálàpàrà tí pẹ́ẹ́lí pé mo ti mọ́ bí Iye owó dé? ọdún méjì lálàpàrà ló ń Owó dé? Nígbà yẹn. ṣé ọ́fíìsì ẹ̀yin náà ló ṣì wà nísìn? Mi mọ̀ bóyá pẹ̀lú ṣì wà ó orí kéèyàn sọ fún tán mi mọ̀ Ọlọ́run nìkan ló lè yọ mí. Ìgbà tí wọ́n á bèèrè lọ́wọ́ àwọn ọmọ ìlànà lọ sí ọ̀sán ẹ̀ náà wọ́n bèèrè lọ́wọ́ wọn lánàá pé ṣé mo mọ̀ ń pa bí wọ́n ṣe pa ẹni yẹn wọ́n ní mi mọ̀ ń pa ẹ̀ àwọn náà ló wá jókòó yẹn wọ́n ní mi mọ̀ bí wọ́n ṣe pa ọ́ wọ́n bèèrè lọ́wọ́ pé ṣé mo mọ̀ ń pa ẹ̀ wọ́n ní mi mọ̀ ń pa ẹ̀ mọ̀ ń pa ẹ̀ o. ò lágbára yín náà ti gbọ́ wá wò ó ní ó kọ́ rí mo rí rèé o èmi ò pé páìtọ́ mọ̀ ń pa bí wọ́n ṣe pa o àmọ́ kí ni ìbáṣepọ̀ páìtọ́ àti babaláwo tí ó ti júbà ehoro tó ní kí wọ́n lọ pààyàn wá yìí wọ́n ní ọ̀dọ̀ páìtọ́ làwọn ti mọ babaláwo òun kálẹ̀ ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. hello ẹ kálẹ́ o kíní ọ̀hún ò já garaga o. hello. hello ẹ kálẹ́ o. ẹ mà kálẹ́ kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. orúkọ ìdájọ́ ìpínlẹ̀ láti máa gbà dẹ́kun eléyìí ó kàyé sí wa o. ẹ̀bọ̀ lọ àwọn tó kù náà lábàtà ṣe sí wọn. àmì bó ṣe kàyéfì yín náà ló ṣe kàyéfì mi. ṣé tó máa pa ìlú wọn lọ́wọ́ ayọ́ àdúrà ọlọ́run ìjọba ọlọ́run ọba orí ẹni tó kù yà á mú wọn. ọlọ́run ló ń tò ó ẹ kálẹ́ kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá o. ẹ mà kálẹ́. ẹ kálẹ́ mọ̀. kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. orúkọ mi ni àbá jami láti àbójú rẹ. ibo láyé ń lọ. láyé ń lọ yóò wá yé wa o pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ní ìkùsùn wa bíbá yìí nílùú tó lọ́ba tó níjòyè o. ọba pọ̀ ní sáìdì àdúgbò tá à ń sọ yìí ọba ń bẹ ní Ìláṣẹ kábíyèsí ọba aládé ni ọba ń bẹ ń di ìrókò ọba aládé ní bẹ ń di ìrókò ọba ń bẹ ní bàtẹ́fin ọba ń bẹ ní màún gbogbo àdúgbò yìí ni mo mọ̀ dáadáa. ó lágbára máa. ọba aládé ń bẹ ní Pòkíà. ẹ̀rẹ́ alẹ́ yìí lágbára o. ó lágbára púpọ̀. àbí kí ìjọba yà ṣe nǹkan tó yí àti tó tọ́ wọ́n ṣe fún àwọn tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí o. àbúkọ̀ ló ń gbà wá o. ó lágbára púpọ̀ ibo láyé ń lọ ibo láyé ń lọ ọdún ń lọ sópin ẹ̀ka alẹ́ kí lórúkọ yìí bọ̀lẹ̀ tí ń pè wá. ẹ̀ló ẹ̀ka alẹ́ máa o. ẹ mà ká alẹ́. ẹ máa pé ìdùnnú ẹ máa wá. ọlọ́run ló ń tò ó. ká ṣe kámọ̀ láti ráńdà ni o. ibo láyé ń lọ. ẹ̀rí ẹ ti parí ọ̀rọ̀
ẹni oníkálukú fura ìgbà bá dẹ̀ máa lọ kárí pé à ń dágbére torí pé ẹni agbójúlé kò jẹ́ ní àṣà o. ẹni agbójú okùn lé ò jẹ́ ní agbá ni Yorùbá ń wí o. bẹ́ẹ̀ ni ẹni agbójú okùn lè kò jẹ́ ní agbá. ayé ti di àtọ̀ gbẹgbẹrẹ gbé wàlúwàyí. inú òde tí wò bí gbá rárá. láti gbẹ́kẹ̀lé kéèyàn kí èsàrà dáadáa o. má ṣe o. torí tẹ́wọ̀n bá ń gbàdúrà àfikún jíṣẹ́ tọ̀ o. àmọ́ èmi mọ̀ pé àwọn agbófinró gbogbo yóò gbọ́ mi parọ́ ń bẹ̀ akọ́jẹ́mọṣẹ́ náà ọlọ́pàá wa. lóde ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lọ ọ̀nà yan kìíní ìdẹ̀bí dínkù ní pé àkọ́mọ́ bá wọn lẹ́kùn olórí ilẹ̀ ẹni bá dájú bí eléyìí. bẹ́ẹ̀ni ẹni bá dájú bí eléyìí àkọ́mọ́ mú ọkọ̀ olórí ilẹ̀ ọdún lè fi dínkù kó dínkù ní òye lè sọ̀gbá sábẹ̀dá fi dínkù. káṣe ká mọ̀ Ọlọ́run ló ń tò ó ìtọ́pinpin ṣì ń lọ síwájú àṣẹ Èdùmàrè. àlékọ́ ẹ̀ló ẹ̀kalẹ́. Ibo láyé ń lọ o. kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá. Táyé Sápà lórúkọ mi ọmọ ìyá ẹlẹ́pà Mr Network láti ìlú Abẹ́òkúta. àpọ̀jù bọ́tìnì gan máa ń yaṣọ ni. eléyìí ẹ̀sọ́ lálẹ́ yìí níṣe mo dá múlẹ̀ tí mo wò bàjẹ́ eléyìí ṣe kàyéfì púpọ̀ o. wọ́n lọ́run gbogbo ẹ̀ wá sí. Ọlọ́run á ṣàánú wa Ọlọ́run á ṣàánú wa lórílẹ̀‐èdè yìí Ọlọ́run á ṣàánú. ẹ káalẹ́ kí lórúkọ yín ibo lẹ ti ń pè wá. ẹ káalẹ́ mo jẹ́ àṣẹ Èdùmàrè. àmì àṣẹ Èdùmàrè. àmì. bó láyé ń lọ. ó lágbára o. láì sórí ẹran ó lóun lòún górí òun lòún yọ ọkàn rẹ̀ òun sì gé apá rẹ̀ òun gé ọwọ́ rẹ̀ láì sọwọ́ ẹran láì sórí màálùú. wọ́n dá abáni ká fi aṣọ ká fi aṣọ ká fi dárú ká fi ẹ̀jẹ̀ ká fi dá aṣọ lárú alápàtà nìkan ló lè di wọ̀. òun nìkan ni o. bẹ́ẹ̀ ni ìwé ìrírí alápàtà tó jẹ́ pé ó lóun ò lè pa ẹran kò tún bú ẹran rí. wọ́n máa ń ba apá ni ó wà dáadáa. ilé ṣe ń sọ táwa sọ pé èèyàn tó dájú mo ní mi ò lè pa ẹdìyẹ. ọlá ní Victor lóun máa ń pa ẹdìyẹ kérésì tiẹ̀ ó dájú. ayé babaláwo tó dáa tó jẹ́ èèyàn rí ni wọ́n àdéhùn ìṣègùn tó jẹ́ èèyàn rí ṣùgbọ́n bí ọ̀tọ̀ tí wọ́n fẹ́ tọ̀ tó tọ̀ ọ̀nà kọ́mọ̀ gan-an tí lágbẹ́já ń tọ̀ rí. ó lágbára. kó máa lọ pa nǹkan pẹ̀lú èèyàn ìyẹn ni ò dá Ọlọ́run ṣàánú wa. àmì àṣẹ Èdùmàrè ṣá ń kọ́gbọ́n ṣá ń dè é kí kàn ṣe pé ká ṣètò ká bara jẹ́ ṣùgbọ́n ẹ̀kọ́ tó bá wà nínú ẹ̀ jẹ́ akọ dáadáa. Ọládé Victor ta ló wà lójú òpó yìí o. kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá ibo láyé ń lọ. ẹ káalẹ́ mọ̀. ẹ mà káalẹ́ sà. Jọ́ọ̀jì láti ilé ìwé ẹran ni o. bàbá Jọ́ọ̀jì ẹ bá ń kúrò nídìí ẹ̀rọ rédíò yín tàbí kẹ́ bá ń lù pa. mo tẹ̀ ti pa. ó dà báwọn. ibo láyé ń lọ. ibo láyé ń lọ. àgbàdúrà ẹnu fẹ́ bó bàbá Jọ́ọ̀jì àgbàdúrà kí ló dé kí ló kàn. ọ̀sán ní ọba àgbẹ̀bà tí wọ́n gbà kú lọ́wọ́ wọn o bí ọba yẹ wọ́n lọ dáadáa wọ́n dé wọ́n ti lọ kérémọ́njé lò ó. ibi kérémọ́njé dáadáa ni wọ́n dé wọ́n lè dé dáadáa àwọn eléyìí ò lè dé dáadáa. bàbá Jọ́ọ̀jì wọ́n ní bí ọba yẹ wọ́n lọ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ta ló wà lójú òpó yìí òjè ẹ káalẹ́ o Ọlọ́run ló ń tó bàbá kí lorúkọ yín àmì kí lorúkọ yín ibo láyé ń lọ níbodè olúdé o. ó dà ìbéèrè ní kọ́lọ̀ ń jẹ́ kó gbé wa dé o bí a ṣe wà náà ni gbogbo àjọ ń béèrè yìí o. èmi ò mọ nǹkan tá a fẹ́ sọ báyìí ìyàwó torí ó dà ní pé ọ̀dájú yìí àmọ́ bóyá ìwà burúkú tó ń wù tó ń sọ àwọn èèyàn sínú omi sọ gbogbo ẹ̀ òní gbogbo wa fi wá ń dájú tó bá ti ń dájú yìí ìwà ọ̀dájú yìí ti pọ̀ jù. wọ́n ṣe ń mú wọn bẹ́ẹ̀ ṣe ń sọ tó lójoojúmọ́ táàkiri ń tù iná ó yẹ kẹ́lòmíì náà ti bẹ̀rù pé ìsẹ́nìkan ṣe níbi báyìí ọwọ́ tó tẹ́lẹ̀ ẹlẹ́yìn ọwọ́ tó yìí tó lọ wórí òkú ọwọ́ tó yìí tó pààyàn kí ló dé táwọn náà tún ń ṣe. wọ́n ní ìṣẹ́ pọ̀ ni wọ́n ní ìṣẹ́ yẹn pọ̀ wọ́n ní ìpọ́njú yẹn pọ̀ wọ́n ní ìnira yẹn pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. ìṣe
torí ẹ̀ máa jẹ́ kí gbogbo bí débà ni wọ́n máa ní kódà mí ọlọ́mọdé ká dánwò burúkú dé bá wa. Àmín. Owó mi torí pé mi mọ oògùn owó pẹ̀lú pàápàá tilẹ̀ Yorùbá wa mi mọ bíbò mi o èmi ò rògùn owó gidi mbẹ̀. Rògùn owó gidi òsínú ìtàn máa yáwó cooperative tán tó máa yá gbọ́mọlé láńtà tán máa yá gbogbo ẹ̀ náà mọ́. Wọ́n ló ní taisi kan wọ́n ló ṣoògùn owó. Oògùn owó lórí burúkú wèrè wo nìyẹn. Ẹ dá àwọn ọ̀rọ̀ òun kò bá orí rédíò mu, ẹ ṣàánú wa o. Ẹ ṣeun bó o ní Ọláníyì Victor jẹ́ amẹ́yọ kan sí bó o ní ló wá gbọ́n rí jẹ́gẹ́jẹ́gẹ́ bíi síkìn eléyìí tí wọ́n fẹ́ lò fún kérésì. Kí ló dé? Ó ń kó fóònù sá lọ fún mi ní ó dáa. Mo ní ká kóró ká kọ́fà ká sì kó ń tàfà torí pé oró ò ní gbéra rẹ̀ dọ́dọ̀ ẹ̀rànkò, ọfà náà ò ní dira rẹ̀ lámúrè pẹ̀fọ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ Splash 106.7 FM nílùú Abẹ́òkúta. Bàbá wa Àkàndé Adébáyọ̀ alágbálúgbó omi tẹ́ ẹ pọ́nlẹ̀ là ń bù mú yìí o, lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín òkè lẹ́múrú sí òkè lọ́la yín ò máa lọ. Ẹ jẹ́ ń kí bàbá wa Ọláníyì Ìgbóyèga tí wọ́n jẹ́ adarí iléeṣẹ́ Splash FM. Lágbára lọ́wọ́ Elédùmarè àjọṣe wa ò ní bàjẹ́. Ọláníyì Victor ní tẹ́ fi ń gbọ́ mi kétékété. Ó lè pẹ́ díẹ̀ kérésì òun níwà bá ń pẹ́ díẹ̀ ńlé mi lọ́jọ́ kérésì, ó lè pẹ́ díẹ̀ má wò mí mọ́ má wò ń pa ó lò lè pẹ́ èmi ò lè pẹ́ díẹ̀ yóò wà bá ń pẹ́ díẹ̀ ńlé mi níjọ́ kérésì. Ó máa ń pẹ́ díẹ̀ bàbá ẹlẹ́dìẹ òun nu wọnú Ọlọ́run nu ó máa yẹ díẹ̀ lọ́rùn. Òun ní ń bá mi tẹ́ ó tẹ́ fi ń gbọ́ mi kétékété o, àjọṣe wo ò ní bàjẹ́ bàbá ẹlẹ́dìẹ pẹ̀lẹ́. Orí ẹ̀rọ tẹ́ pè mí sí ẹ má jẹ́ tó yòókù 08039722703 08039722703 08039722703. Ẹ má gbàgbé Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube. Gbogbo ń tà ń wí pátápátá ẹ rí wo kétékété ń bẹ, kódà ẹ rí ojú àwọn ọ̀daràn yìí wò ń bẹ. Ẹ subscribe kẹ́ máa wò lóòrèkóòrè, ẹ like ẹ comment ní gbogbo ìgbà. Ẹ ṣeun. Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí mo ní ìyókù tún dọjọ́ mẹ́jọ ó di wọ̀ bí ọjọ́rọ̀.